káàbọ̀ padà ọ̀gbẹ́ni Olúṣayọ̀ gbólóhùn kan fẹ́ẹ́ di àríyànjiyàn tàbí fàǹfà láàrin ààrẹ àti àwọn ọ̀tọ̀kùlúùlú kì í ṣe ìjà sánsán ọ̀rọ̀ kan tí ààrẹ sọ nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ń pé àwọn lè fọwọ́ gbáyà pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti rú gọ́gọ́ sí i àti pàápàá kò fi sọ́tún fò sósì ó dúró sókè pé àwọn lè fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀ torí pé gbèsè ọ̀pọ̀ mọ́ ojú wo lẹ́yìn fi wò ó ìdí rèé o ọ̀pọ̀lọpọ̀ nu wa ń sọ wípé ààrẹ ń yáwó sí ààrẹ ń jẹ gbèsè láti pàápàá tá a bá ń sọ̀rọ̀ nípa economic stability pé economy dúró kò lò mọ́ kí la fi sọ bẹ́ẹ̀ kí ni àmúyẹ torílẹ̀-èdè ó ní tí ó fi nígbàgbọ́ wípé ètò ọrọ̀ ajé òun ó gbéra sọ ètò ọrọ̀ ajé òun ó dúró síbi tó dáa. n tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ kọ sẹ́lómi bí ìlú gangan. ìlú dòdò ni bẹ́ẹ̀ ni. torí pé ọ̀rọ̀ tí ààrẹ ilẹ̀ yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mínísítà fètò ìṣúná ńlẹ̀ yìí Wálé Ẹdùn àti ẹni tó jẹ́ adarí àgbà nínú àjọ olókoòwò lágbàáyé dókítà Òwúyàlà ní tí wọ́n fi léde ẹ já fi àpẹẹrẹ pé ìlú kan wà ogun jà wọ́n ń bẹ̀ wọ́n ń pa bí èèyàn 100 wọ́n ń pa bí èèyàn 50 níjọ́ tí wọ́n pa kéré nù kó wá tó bí ọdún kan tí ẹni pé wọ́n ti pẹ̀tù áwọ̀ wọ́n pẹ̀tù sáwọ̀ tí ń pẹ̀tù sáwọ̀ ń bẹ̀ wọ́n rà pé wọ́n ń pààyàn bíi 5 lójoojúmọ́ bí wọ́n ti ń pààyàn 100 50 tẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n bá ń bẹ ní àyíká wọn ò ní mọ̀ pé àlàáfíà ti dé ìlú ọ̀hún ṣùgbọ́n àwọn aráàlú fúnra wọn tẹ́ pé èèyàn ti ń pa láti 100 sí 50 tó wá di 5 wọ́n mọ̀ lólúwa ọ̀sẹ̀hún pé nǹkan dá ẹ̀ ń bá jẹ́ baálé ìlú tí wọ́n ti ń pa 5 nígbà tí 100 ti ń wáyé yóò máa kan sára sí rẹ̀ ni ṣùgbọ́n kò ní mọ̀ pọ́n ìlú kan wà tẹ́ pé orí ọ̀fẹ́ lómi látàrọ̀dá lẹ́nu mi tá a bá ní ká fi yásítìkì eléyìí tí mo sọ yìí wò ó àwọn ìwòsàkún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láàkó tó ń gba àwọn ọmọ ìgbìmọ̀ Buhari stakeholders alẹ́ lọ́rọ̀ nínú Buhari organization ó gbà wọ́n ní oṣù kẹjọ lọ́gbà wọ́n lálejò sílégbé ààrẹ ibẹ̀ ló ti wá ń sọ bí tí nǹkan ní pé kódà àfojúsùn wa lówó tá a fẹ́ pa wọlé ní ọdún 2025 yìí o lóṣù kẹjọ yìí gbà ti pàwọ́ ìwọlé pé àṣeyọrí ni kọ̀sà tọ́ka sí pé owó tí wọ́n ṣe pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè especially dollar pé 1,100 naira ni pé ní ìṣe òtí di 1,450 naira pé ó já wálẹ̀ gbogbo àwọn tí ń wò ní tí wọ́n rí bí ìtọ́kasí yìí ó jẹ́ nǹkan rere lóòótọ́ torí tábà tó gbàgbé ìkan nínú ẹni tó jẹ́ ìkan àwùjọ nílẹ̀ yìí igbákejì gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ Edward Onoja ó ń kópa lórí ètò kan ní ti podcast ó ń ṣàlàyé pé òun náà yin ààrẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àpò rẹ̀ sí láti 40 lọ́nà ẹgbẹ̀rún náírà 40,000 ó fẹ́ lọ sí 100 náírà ó tó padà tí ń já wálé ó ti wá dé ẹgbẹ̀rún lọ́nà 50,000 báyìí gbogbo eléyìí tí wọ́n ń sọ nǹkan àwòrí ni epo rọ̀bì ó ti fẹ́ dẹ́gbẹ̀rún 2 ó ń padà já wálẹ̀ kódà lónìí náà ni Dangote sọ pé wọ́n máa ta ní 820-830 naira per litre ní jálá epo kan o gbogbo eléyìí àṣeyọrí náà ni. a lè pé láṣeyọrí. ṣùgbọ́n tá a bá ní ká wá wò ó tá a bá fẹ́ dáadáa níbi tí mo sọ pé èèyàn ti ń kú lọ́gọ́rùn tí ń kú látọ́ wá dé èèyàn 5 àwọn èèyàn mi ò rí ọ̀fọ̀ wọn rí. ètò ọrọ̀ ajé àkọọ́lẹ̀ lọ́dọ̀ àwọn tí máa ń lakọọ́lẹ̀ wọ́n ní pé ní ìlú ńláńlá ìṣẹ́ àtòsí tí ń rà mọ́ọ̀n láàrin wọn bí ẹgbẹ́ tó bá múlẹ̀ bí ẹgbẹ́ su wọ́n ló sì wà ní ìdá 75% 75% tí ìṣẹ́ àtòsí bá ń bá àwọn èèyàn tó ń gbé gbòòrò ìlú ńláńlá tó bá ọmọlẹ̀ bí ẹgbẹ́ su tó jẹ́ pé ìdá 75% náà ní ìṣẹ́ àtòsí tó wù wọ́n lára sí tó 75% láàrin àwọn èèyàn wọ́n wà ní gbèríko lẹ́sẹ̀ kúkú àtàwọn ìlú kéréje ẹ rí i pé yóò ju ìdá 100 lọ eléyìí túmọ̀ sí pé tí ó bá jẹ́ pé àwọn ìgbéléwọ̀n ààrẹ ìgbéléwọ̀n Okonjo Iweala Ngozi ìgbéléwọ̀n wà ní ẹni tó jẹ́ Minister for Education tí ó bá jẹ́ pé ìgbéléwọ̀n wà ní ìfẹ̀kẹ́kẹ́ pẹ̀lú ntàràlù ńlá kọjá tá a bá ní pé nǹkan dáa ó gbọ́dọ̀ máa kan ojú tó máa kan àyà tí ó bá jẹ́ pé ń dọ́dọ̀ àwọn aráàlú pé n ti ń ra nǹkan lọ́jà ó dínkù lóòótọ́ o ṣùgbọ́n tí ó bá jẹ́ kó padà síbi tọ́rọ̀ hàn lọ́rùn wọ̀kúwọ́kú àgbọ̀dọ̀ tí ì máa fọ́ sọ̀yà torí pé àwọn èèyàn sì ń kígbe tẹ́ ẹ bá wò ó bí nǹkan ṣe ń dínkù yìí kò yẹ dínkù débi tí wọ́n ti gbé torí ọ̀nà ọjà gan tó jẹ́ pàkejì gómìnà ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ ó ní pé 40,000 ó lọ sí 100
ó padà sí 50 báyìí kò tí ì bọ̀ 40 gan tí ẹ sì rà nígbà náà lọ àwọn èèyàn sọ pé ó ti pọ̀ jù torí pé ńgbà tí wọ́n gbàjọba ní 2015 lọ́wọ́ ọ̀mọ̀wé Goodluck Ebele Jonathan 12,000 10,000 8,000 ni wọ́n ń ta àpò rẹ̀ sí lọ́wọ́ ìjọba ààrẹ àná olóògbé Muhammadu Buhari ló fò lọ fẹ̀rẹ̀ sí 40,000 tá à ń sọ yìí níbi tí ráìsì tá à ń pèsè lábẹ́lé tí wọ́n torí ẹ̀ jẹ́ kí rẹ̀sì ọ̀wọ́n tí wọ́n di lédoko mọ́ rẹ̀sì ilẹ̀ òkèèrè ìrẹsì tí olókùúta tí wọ́n tá à ń pèsè ń bí gbogbo ẹ̀ ló tó fi wá bẹ́gbẹ́ mu pẹ̀lú tilẹ̀ òkèèrè kò sí yàtọ̀ mẹ́ẹ̀ eléyìí wọn tí a bá pè rẹsì olókùúta àtàbùkù rẹsì wa bí kò sí pé àwọn tó wà ní gbọnú bí wọn ṣe ń pèsè rẹsì yìí ni wọn ò jáwé sóbì ara wọn àwọn tí ń ṣe tìlú èbó tá ara lè òkèèrè yìí wọn ò lọ gbé wá lọ́tọ̀ wọn lákejì orílẹ̀ ayé náà ni irinṣẹ́ tí ẹ̀ dẹ̀ fi lè ṣe ní àwọn òpó nìkan ní ẹ̀ lè rà báyà náà débẹ̀ tá a fẹ́ ra wọn tà fún wa ṣùgbọ́n tó pé a fẹ́ maximize profit a fẹ́ jèrè tán gbogbo èrè kọ́ bá pò wa ìṣe àwọn aláwọ̀ dúdú nù eléyìí la gbọ́dọ̀ má tó ọ̀rọ̀ tí a sọ yìí bẹ́ẹ̀ni gbogbo ohun tí a sọ yìí àti ìlè sọ pé bẹ́ẹ̀ lórí àwọn nǹkan táwọn kan tọ́ka sí inú ìta ti rí ọ̀gbẹ́ni Bíyì Adéníyì ó fi léde ọjẹ́ lámẹ̀tọ́ àwùjọ lẹ́ka ètò ọrọ̀ ajé ó ṣàkíyèsí pé tí wọ́n bá fẹ́ jẹ́ kí ètò ọrọ̀ ajé ti ń sọ yìí kó dé ọ̀dọ̀ àwọn aráàlú bọ́ sí fẹ́ àti bó ti yẹ kí wọ́n já mi lórí mímọ́ lọ rèé tọrùn wọn bọ́ gbèsè máa yáwó. torí àwọn gbèsè tán tọrùn ń bọ̀ yìí tí wọ́n fi ń ṣe aráàlú ọ̀mọ́ etí lóbìnrin fi ń gbòǹgbò àkàn gbọ́ pé wọ́n gbayé báyìí wọ́n gbayé báyìí kí ni wọ́n fi ṣe kí ni wúlò ẹ̀ aráàlú. kí wọ́n mú àdínkù débọ̀ ọ̀rọ̀ gbèsè yíyá. àná owó tí wọ́n ń pa wọlé láti inú ilé gangan kí làwọn náà tó ń fi ń ṣe. ẹ wá jẹ́ ká tó ń wá apálá bòmí o torí pé ká má fi ojú kan wọ̀ ẹ́ pé bá ṣe là ń gbójú síjọba àpapọ̀ tàbí àwọn tó wà lẹ́kàǹkà. gómìnà ìpínlẹ̀ Niger Muhammadu Bago ó ń sọ nǹkan kan nígbà bó jẹ́ pé ó fẹ́ máa polongo òbò fún ààrẹ ni ó ń kéde fún ààrẹ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ń bẹnu ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn gómìnà láti apá àríwá ó ní wọn ò ní tẹ̀tì àti sàtìlẹ́yìn tó gbọngbọ́n fún ààrẹ tó bá dé ọdún 2027 ó wá ń tọ́ka sí àwọn nǹkan tá ààrẹ ṣe gbogbo sí àkànṣe kásọgbódì lẹ́sọ̀gbẹ́dìgbòro bíbu owó tabua sínú ètò ọ̀gbìn àtàwọn aṣẹ́ ìdàgbàsókè amáratú ni míì àmọ́ ìtọ́ka sí nǹkan kan o ó ní gbogbo gómìnà nílẹ̀ yìí lọ́yẹ́ pé owó wọn ti lọ sí ìlọ́po tẹ́ ẹ̀ bá gbàgbé apẹ̀kẹ́lù lórí ètò kẹlẹ́nu lọ́lọ́ yìí níbi tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Amújẹ́rìí Ṣèyí Mákindé ó tako ọ̀rọ̀ tí aṣòfin tó ń sojú àwọn èèyàn ìwọ̀ oòrùn ìlú Ṣakí nílé aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ léè tó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lọ rè ya owó tabua tó wọ̀n tó fẹ́ tó bílíọ̀nù lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ fún pé owó àwọn àsùnwọ̀n tí wọ́n láti ìjọba àpapọ̀ ó ti lọ ní ìlọ́po pé kò sí ìdìgàn fáwọn àti pé ìsáǹsá ní aṣòfin yìí ó wọ́n ní ìjókòó ńlé. kò mọ tí ń lọ́nù lé. wọ́n ní ìwà. káwá padà sórí ti ọ̀rọ̀ táṣíwájú Bọ́lá Ahmed Tinubu sọ ilé tó kóúnjẹ ìwé aláṣọ àwọn tó gbè lẹ́yìn wọn ojú òwòye wa ojú òwòye àwọn èèyàn àti pàápàá ní tá a fi sòdí wọn ọrọ̀ ajé lọ sókè ọrọ̀ ajé dúró síbi tó yẹ kó wà àwọn nǹkan kan oríṣiríṣi nǹkan la máa fi sòdí wọn rẹ̀ wọ́n ní poverty rate ó sì wà ní 75%. bẹ́ẹ̀ni ifun nílùú ńláńlá. unemployment rate ńkọ́. ó ga ọkọ torí ó gbọ́dọ̀ wà nínú tá a fi sòdiwọ̀n economy. bẹ́ẹ̀ni. iye àwọn èèyàn mélòó ló ń ríṣẹ́ èèyàn mélòó ni ò níṣẹ́ tẹ́lẹ̀ èèyàn mélòó nínú wọn ló ti wá ríṣẹ́ báyìí àwọn wo ló ti jábọ́ nú àwọn tó níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀. wọ́n pàdánù iṣẹ́ wọn àtàwọn tẹ́ pé àpò tí ń jò ẹlẹ́gbẹ́ ìlápò níṣẹ́ tí ń ṣe. ó wà nù ní tá a fi sòdiwọ̀n lóòótọ́ bákan náà lówó tá à ń pa wọlé gẹ́gẹ́ bá ààrẹ ṣe sọ àfojúsùn wa n ta ní lọ́kàn pé àápa lọ́dún yìí ó tiẹ̀ ti pé nínú oṣù kẹjọ káwa sọ wípé oṣù kẹsàn-án sí kejìlá ọdún yìí lóṣù mẹ́rin ni wọ́n fi pa èlé orí àfojúsùn wọn gangan orí kí ni wọ́n gbélé lórí èlé orí rẹ̀ èlé tí yóò wá sórí ẹ̀ kí ni wọ́n fi ṣe ṣé kìí ṣe pé apẹ̀mọ́ nù láṣẹ nù lásà òkúta máa ti wá náà lẹ́mọ̀ padà sí ṣé èsì tí yóò padà já sí náà nìyẹn lára tá a fi ń sòdì wọn ìgbéléwọ̀n pé ọrọ̀ ajé dànù industrial production ara ìgbéléwọ̀n ọrọ̀ ajé ni. sáà ń kó àwọn èròjà à ń kó òkè òkun ni àbáwọn aláwọ̀ fúnra wa bá a bára kòkó tá a péjìbá kòkó jọ tí wọ́n sàtọ́gbẹ́ tá a gbé gba ìlú Èkó lọ tí wọ́n lóòdù ẹ̀ sómi tí wọ́n kó lọ ìlú Èkó. tán fi gbé ẹlẹ́rìndòdò wá tán gbé tíì wá fún wa. tí wọ́n kó fún wa kó bẹ́ẹ̀ sì ní kàwé nílùú Ẹdẹ tó súnmọ́ ibi tá a ti ń ṣètò lọ́wọ́lọ́wọ́ yìí iléeṣẹ́ tí ń pèsè tíì wà tẹ́lẹ̀ tá a bá ń ṣe tí ọ̀hún fún ara wa lù yìí. nípínlẹ̀ Ondo iléeṣẹ́ tí ń ṣe tí wà tẹ́lẹ̀ ṣùgbọ́n àní rà. gbogbo ẹ̀ ló ní kò ní jọ alójú ètí ẹ̀ ń wá tó kù ilé nìkan kọ́ o ìjọba pinwọ́ bó tiẹ̀ pé wọ́n pinwọ́ rẹ̀ ni share butter orí
ìjọba pé owó mímọ́ kóròkè òkun àwọn èròjà rẹ̀ pé tá a bá ń pèsè nílùú yìí owó tá a máa rí ń bẹ̀ owó ọ̀hún ju tírílíọ̀nù lọ́nà 50 lọ nígbà tí wọ́n fi àwọn àkókò tí wọ́n fi jèrè ọ̀hún wọlé lẹ̀ gbogbo eléyìí àwọn gbèdéke tá a fi mọ̀ pọ̀rọ̀ jọra jẹ wá dáa ǹjẹ́ à ń pèsè nǹkan bíi ni àbá rẹ̀ ìtìyẹn ti parí látòkèrè wá tá a bá látòkèrè owó wa náà tá à ń pè ń bí là ń kó orókè òkun gbogbo eléyìí ni ó sì dì wọ́n. kí ni tá à ń tà gan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí là ń tà torí ààrẹ sọ pé àwọn ètò ọrọ̀ ajé àti àfojúsùn wọn ti pa yìí pé kì í ṣe rírọ̀gbọ̀kú ilé epo rọ̀bì tí ẹ̀bọ̀ wá jẹ́ epo rọ̀bì tọ́jú ètò ọ̀gbìn àtàwọn nǹkan míì la fi pa owó yìí kí là ń pèsè. tó bá jẹ́ tó ọ̀gbìn ta ní ń gbìn ṣèjọba ní ń gbìn ni àbí wọ́n máa fọkàn sí kòkó tí mo gbìn àbí pákí tí mo gbìn pé láàárọ̀ ọrọ̀ ajé wọn ni. ọrọ̀ ajé ìjọba ni. sọ ọrọ̀ ajé ìjọba náà ni lára àwọn nǹkan tí a fi sòdiwọ̀n ètò ọrọ̀ ajé tó dúró re tàbí tí ààrẹ lè fi yangàn ńgbà tí wọ́n sọ̀rọ̀ nípa exchange rate dọ́là sí náírà ojú ìwòye wa ni pé exchange rate náírà sí dọ́là ńgbà tá ààrẹ dé 400 naira ni ó dá o ó lọ sí 1900 ó wá padà sí 1450 kí ló dé tí ó padà sí 400 níbi tó ti gbéra níbi tó ti kúrò gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan pé iye tí wọ́n ń rà rẹ̀ sí tán ràpò rẹ̀ sí ó ti dín ó lè dín lójú o kọ́ mọ̀ dédé gbogbo àwọn ìlú àwọn ìlú kan sì wà tí wọ́n ṣe ń ta ní 80,000 naira báyìí àwọn kan ni wọ́n sọ pé ó ti di 50,000 naira yìí so gbogbo àwọn nǹkan yẹn wà nínú ìntàfisòdiwọ̀n ètò ọrọ̀ ajé wa tó dúró re tá a lè sọ fún ìjọba òun ni pé báwo ni wọ́n ṣe ń ṣàkóso ìlú ìgbàgbọ́ wọn kọ́ ni ìgbàgbọ́ tiwa lọ́pọ̀ gbà torí pé tó bá ṣe kì sọ́dọ̀ yín kọ́ ló ṣe kì sọ́dọ̀ wa ọjà tẹ́ ń rà kọ́ làwa ń rà ọ̀pọ̀ nínú wọn ló jẹ́ pé wọ́n ń gbé pósímọ̀tò wọn lọ́fẹ̀ẹ́ ọ̀pọ̀ nínú wọn ò fowó ra káàdì àwọn iléeṣẹ́ tó ń ṣe káàdì tó ń ṣe tó jẹ́ telecommunication ló fún wọn káàdì ọ̀fẹ́ sáàrẹ ọ̀rà káàdì ni unlimited ni kò ní gbèdéke ṣé gọ́fìnà ọ̀rà káàdì ni sáwọn sẹ́nitọ̀ ọ̀rà káàdì ni ta ni ó tà fún wọn níbo ni ó ti rà so gbogbo àwọn nǹkan yìí ni làwọn fi ń ṣòdiwọ̀n wọn ò fi tiwa ṣòdiwọ̀n unemployment rate ó ń ga sí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ló ti kẹ́kọ̀ọ́ jáde lọ́dún yìí mélòó nu wọn lórí iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ló ti fold up àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ń bo làwọn wà gbogbo bí tá a wò wípé ó yẹ kí ìjọba ó ṣiṣẹ́ lé lórí lélẹ́yìí ìdásẹ́sílẹ̀ àgbọ́ àwọn tó dáṣẹ́ sílẹ̀ wọ́n tó ń tilẹ̀kùn gbogbo bí tí àwa fọkàn sí pé ètò ọrọ̀ ajé ti lè rú gọ́gọ́ lélẹ́yìí orílẹ̀-èdè gbọ́dọ̀ ní nǹkan tó ń tà fún orílẹ̀-èdè mi. bẹ́ẹ̀ni bó tiẹ̀ jẹ́ pé a gbọ́dọ̀ rí nǹkan kan tó sì jẹ́ pé ó jẹ́ èso oore nínú ìgbésẹ̀ ìjọba tó wà lóde lára àtọ́ka sí ẹni tó jẹ́ adarí àgbà nínú àjọ elétò ọrọ̀ ajé lágbàáyé dókítà Ngozi Okonjo-Iweala ara tó jẹ́ àfojúsùn wọn tí wọ́n ṣàlàyé ni pé àtúntò sí ètò ọrọ̀ ajé ó ní pẹpẹ pé pépélé rẹ̀ náà làárẹ̀ ti ṣe yìí kí ọrọ̀ ajé kọ́kọ́ dúró náà láì jẹ́ pé ń fluctuate nílò òkè lọ́lẹ̀ pé eléyìí ààrẹ ti ṣe. eléyìí yẹn ló máa jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ tàbí foundation tán máa wá build lé lórí. yóò mú káwọn èèyàn gan tí ó dókòwò nígbàgbọ́ nínú orí ojú ọjà bẹ́ẹ̀ mo rò pé léyìí ni ìwòsàkun ti Okonjo-Iweala àti tààrẹ gan àti tààrẹ pé wọ́n ti stabilize ẹ̀ tá a pé léyìí ni o wọ́n tọ́ là ń kan sára sí. bẹ́ẹ̀ni torí pé yìnyín kẹ́ni ó lè ṣe mí n tá à ń gbìyànjú àti sọ náà ni pé láti tún gún wọn kẹsẹ̀ bẹ́ẹ̀ni kí wọ́n tó jáwé sóbì sí kí wọ́n má fọ kí wọ́n má rọ̀gbọ̀kú níbẹ̀ torí ẹ ti ń fọwọ́ sọ̀yà pé àti débi báyìí ẹni tó lè rọ̀gbọ̀kú tó lè sinmi lé ní pé ibi tí mo bá dé èèyàn ni yamúdà o èèyàn ló bí ọ̀pọ̀ ló bí tiẹ̀ tí ò lè mọ̀ bẹ́ ibi tá a bá dé náà o tó kàn yìn wá ká mọ̀ fọkàn síbẹ̀ o wọn èdè bẹ́ẹ̀ ẹ̀ tí ì débẹ̀ o lórí eré yìí mo nígbàgbọ́ wípé a ti pẹ̀kẹ́lu ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ọ̀jọ̀gbọ́n òǹwòye lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé mo nígbàgbọ́ pé wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀ bẹ́ẹ̀ni táwọn ìjọba bá létí ìgbó àtàyà àgbàṣe ní tí wọ́n fi ń ṣèlú òpọ̀ o ní tí wọ́n fi ń ṣèlú ni pé kí kálukú kópa tiẹ̀ báàrẹ bá ti ń kópa tiẹ̀ káwọn mínísítà ò kópa tiwọn káwọn ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kékeré kí wọ́n kópa tiwọn kí gómìnà kópa tiẹ̀ gbogbo àwọn eléyìí máa ń múlù dàgbàsókè ṣùgbọ́n dàbí ẹni pé ọ̀tọ̀ ni tí yóò ṣèlú láǹfààní ọ̀tọ̀ ni tí wọ́n ṣe lórí àpèrè ìjọba orílẹ̀-èdè ìbá ti dájú bó ṣe wà yìí lọ
ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọlọ́run kún yín lọ́wọ́ yóò jẹ́ ká ẹ lè ṣe dáadáa ibi tẹ́ ti sọ pé ẹ bá dé yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run àdúpẹ́ lọ́wọ́ yín à ń fẹ́ sí ju bí tẹ́ ẹ bá dé lọ ọlọ́run ràn gbogbo wa lọ́wọ́ mo mọ̀ọ́mọ̀ ni mi ìfẹ́ ká sign out ni o ìfẹ́ ká sign out ni.